Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger to Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalam ala khairil anam Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wasallim. Alhamdulillah alladhi hadana lihada wa ma kunna linahtadiya laula an hadana Allah. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wasallim. Àmín. A wá ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad, ẹni tí a mọ̀ sí ìkẹ́ àánú fún gbogbo àgbáyé. Ọlọ́run ló pè bẹ́ẹ̀ o. Ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá gbogbo àwọn sàábì ànábì àti gbogbo àwọn tó tẹ̀lé ìlànà tí ànábì fi kalẹ̀ àtàwọn sàábì. Ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì tí wọ́n bá ànábì ṣe ẹ̀sìn ọlá yìí àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá. Ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwa náà. A kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò tí a ti ń lára wa lọ́yẹ̀ lórí ẹ̀kọ́ Islam. Lónìí a ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ti ilé Olúwa dé tí a mọ̀ sí Baitul Atiq ní ìlú Mọ́kà. Wọ́n sì tún dé ìlú Mádínà náà pẹ̀lú àti ṣe ìjọsìn ní mọ́sálásí Ànábì wa sallallahu alayhi wa sallam. Ìdí tá a fi ṣe eléyìí ni pé hajj ṣẹ̀ṣẹ̀ parí ni, a sì ní láti yẹ ètò hajj wò bó ṣe lọ, pàápàá jùlọ tá a ní ọdún méjì sẹ́yìn tọ́lọ́hun pé kí hajj wáyé torí pé látọwọ́ Ọlọ́run fúnra ara rẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ti wá. Ẹni tó lè bá wa ṣe ètò yìí lọ́nà tí ó dùn mọ́ wa, òun lẹni tí ó ṣojú rẹ̀ tí òun náà sì jẹ́ akópa nínú ètò hajj lọ́dún ni. Mo kí ọmọ ìyá mi, ọ̀rẹ́ mi, ọmọ mi, Dr. Danjuma Mahmud láti University of Ilorin. Mo kí wọn káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú àlọ́bọ̀ hajj. Ọlọ́run Ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa. Ọlọ́run kó bá ṣe àlékún dáadáa. A fẹ́ yẹ ètò hajj ọdún ní wò. Bọ̀ ká tó yẹ̀ wò, a fẹ́ ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa wo ètò wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọ̀nà tẹ́ ẹ ń gbà wọlé sórí social media. Bẹ́ẹ̀ ṣe máa ń wo àwọn ètò yòókù náà, a fẹ́ kẹ́ ẹ máa wo ètò Islam in Focus. But kì í ṣe pé kẹ́ẹ̀kan máa wò lásán. Ẹ̀kọ́ tẹ́ ẹ bá rí kọ́ńbẹ̀ kẹ́ ẹ máa lò. Èyí tá a tún wá ké sí yín pé kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ máa subscribe sí. Tẹ́ ẹ bá ti ń subscribe sí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó máa wò ní Islam ó sì máa tàn ká láti bẹ̀. Kókó ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò ní òní ni mo ti sọ fún wa yẹn. Ètò hajj ọdún ní Dr. Danjuma. Ìbéèrè tí mo fẹ́ béèrè lákọ̀ọ́kọ́ ò ní pé ó pẹ́ sin Islam márùn-ún ni hajj lọ́kàn yìí ń bẹ. Báwo lẹ ṣe rí ètò báwọn èèyàn ṣe ṣe hajj lọ́dún ní gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí àgbáyé tí wọ́n wá síbẹ̀? Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala. Akí gbogbo ara lé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bákan náà ni pé àtúnkí àwọn bàbá wa Alhaj Abdullah Ibrahim tí Ọlọ́run fi ṣe atọ́kùn ètò yìí àti gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ lọ́mọ sábà ràn yín lọ́wọ́ jù báyìí lọ. Àmín. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè. Náà. Ọdún méjì lọ tí gbogbo ayé ò rí hajj ṣe. Àyàfà àwọn tí wọ́n gbé lùlù Saudi. Bẹ́ẹ̀ bá wá ń jẹ́ ìran kìíní kan ìjọ tó bá tẹ̀ lọ́wọ́ ó tàn wọ́n máa dunnú ló máa yọ̀
nígbà tí ìyàwó yẹn ò bímọ fáìmọye ọdún ni tó wá travel ọfílẹ̀ sínú oyún kó tó dé ó ti bímọ Allahu Akbar. tó bá wọnú lé eré kó rí ọmọ náà lọ́mọ sá ẹ bá ń gbọ́ ọmọ ẹ bá ń gbọ́ ọmọ Allahu Akbar. so bó ti rí lára gbogbo èèyàn nu Allahu Akbar. báwọn yẹn ti máa ń farabalẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa ṣe gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn fẹ́ farabalẹ̀ Oh. ẹ dákun ẹ tètè tú wàhálẹ̀ ká máa lọ Káàbà Allahu ẹ tètè Akbar. já wàhálẹ̀ ká máa lọ Mádínà ká lọ Àfẹ́ lọ pàdé Ọlọ́run ní Maqama Ibrahim. anxiety yẹn wà lára gbogbo Allahu Akbar. àtàwọn elétò ni o àtàwọn tí wọ́n kó lọ ni o kódà àtijọba Saudi Allahu Akbar. nínú etí ẹ̀ sábà ṣẹlẹ̀ ni pé ìjọba Saudi wá kó àwọn flowers oríṣiríṣi jáde àtàwọn gift oríṣiríṣi jáde Mashallah. láti lọ máa pàdé àwọn ẹni airport Allah. bẹ́ẹ̀ bá ń bọ́ lẹ́nu bàálù báyìí wọ́n ti mọ fún yín ẹni tá a mọ̀ tó máa ń fún yẹn tẹ́lẹ̀ ní oògùn Bẹ́ẹ̀ni. bí i oògùn kọ́ àbógun tí ó sáà di ìdàdé àrùn wọ́n tún fún yín flower wọ́n fún yín kéèkì oríṣiríṣi làwọn yẹn ń gbà Allahu Akbar. àwọn olówó wọn náà tó sì máa ń ṣàánú àwọn èèyàn wọ́n kó àánú jáde Allah. tó ṣe pé ní ẹ̀kàlẹ́ jòkó ń ta hòtẹ́ẹ̀lì yín ó kàn gbóúnjẹ síwájú yín Allahu wọ́n ti Akbar. máa ṣe tẹ́lẹ̀ hùn wọ́n tún ṣe Táàsì sọ pé bí ń pa wá àti mówó tá a fi jẹun wá láti ilé. bẹ́ẹ̀ni wọ́n kọ́lá ìkọ́tẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì táwa dúró sí Eh. African ní bọ̀tínú Saudi ní ń gbé Allahu Akbar. òun àtàwọn ọmọ rẹ̀ wọ́n mọ̀ wá po tíì fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ Allahu inú wọn Akbar. dùn láti rí wa inú àwa náà dùn láti pàdé wọn. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bó lẹ ṣe rí àwọn tí wọ́n jẹ́ àwọn tó ti ń ṣe hajj tẹ́lẹ̀ àtàwọn tí ò ṣe rí, bó o níṣẹ́ wọn ṣe rọrùn fún wọn láti ṣe, torí pé àwọn tí ò ṣe hajj rí omi wọn máa ń ṣe nǹkan míì tó ṣe pé àwọn tó ti ń wá ní gbogbo ìgbà ni wọ́n sọ pé bá nǹkan yẹ kẹ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ni. Àwọn kan sì ń bẹ láwọn tí ti ń wá hajj tẹ́lẹ̀ tó yẹ pé àwọn gan ni wọ́n fẹ́ confuse àwọn tí wọn ò wá rí. Ọlọ́run jí kárí pé ìbéèrè tó dáa gan lẹ béèrè ni Náà. gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tèmi jẹ́ kan nù wọn àwọn kan bẹ́ẹ̀ náà àwọn tán ti ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé wọn ò fẹ́ dá sẹ́ni tí máa ṣe ń bọ̀ Allahu Akbar. bí ẹ lọ ṣe nǹkan mi kéde relax kí n sùn Allahu Akbar. ò gbé ẹ̀tọ́ Ọlọ́run fúnra rẹ̀ pé tí wọ́n bá mọ̀nà fẹlòmíì náà mọ̀nà Allah. ó kàn bá tiẹ̀ lọ ni kódà tó máa ń bí gan ni pé bó láti ń ṣe lé yóò rí gẹ́gẹ́ bí ìdààmú bí ó ṣe yọ wọn lẹ̀ ní wá Ìmọ̀tara ẹni nìkan bẹ́ẹ̀nù wà báyẹn tọ́lọ̀ ń sì ní ká má ṣe. ká má ṣe ẹlẹ́ẹ̀kejì nínú èèyàn òun lẹ tó ṣe pé ní ó ti wá rí inú rẹ̀ wá ń dùn láti tọ́ àwọn èèyàn sọ́nà Allahu Akbar. but ó fẹ́ ṣe ọ̀nà padà dàrú mọ́ òun náà lọ́wọ́ torí pé gbogbo nǹkan ti yàtọ̀ Ó ti yé. Allahu Akbar. Saudi ò dákẹ́ àìsàn dé kò tí ju ọ̀sẹ̀ méjì lọ tábà tún padà nísìn nǹkan tó ti yàtọ̀ Allahu Akbar. so They are just moving forward. vision 2030 yẹn wọ́n ń tẹ̀lé gan ni o Allahu Akbar. níbi tọ́lọ́run ní káwa wà wọ́n gbé billboard kan síbẹ̀ pé tumuhatuna ab'ad minan nujumi al-ba'id Masha Allah. ìtumọ̀ rẹ̀ ni pé vision wa ó jìnnà ju ìràwọ̀ tó ga jùlọ àwọn fẹ́ kọjá ìràwọ̀ Allahu wọ́n dẹ̀ ń Akbar. ṣiṣẹ́ tọ́ gbogbo tó yẹn kásá ilé kùkù sí ti jẹ́bẹ̀ mọ́ ó ti di bíríìjì ọ̀nà ti gbàbẹ̀ kọjá Wow. haram ọ̀nà tó wọbẹ̀ ti pọ̀ Shara Mansur wọ́n ti wó tipẹ́tipẹ́ Wow. bíríìjì ti gunra wọn kọjá ń bẹ̀ Masha Allah. so ẹni tó fẹ́ Níbi wọ́n ti ń fowó tí wọ́n rí tẹ́ fi ń ṣe àǹfààní fáráàlú Bẹ́ẹ̀ni. tí sì ń rẹ̀sìn lọ́wọ́. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn so àwọn kan wá wà tó ṣe pé ní wọ́n gbìyànjú àmọ́ òfin tó yàtọ̀ ó gé iṣẹ́ wọn kù lójú ọ̀nà Ó ti yé. oníkálukú wá di pé tọ̀ ó di Ọlọ́run ò rẹ́rù rẹ̀ wọ́n á ń báṣẹ́ náà lọ bẹ́ẹ̀ àmọ́ generally nǹkan tá kàn sọ fún àwọn ọmọ Nàìjíríà ni pé kí ayé máa kánjú ẹni tí tó bá fẹ́ lọ pàdé Ọlọ́run kì í kánjú tó Ọlọ́run ò lọ́bi kankan ká sì yé máa lose confidence lórí àwọn elétò wa. Allahu Akbar. ká máa lose. Táwọn èèyàn máa fẹnu sátà àwọn officials bóyá ní state ni àbáwọn kan wá fún láti federal. torí wọ́n ti sọ ẹlòmíì láti ilé ẹlòmíì àkọ́kọ́ tó kọ́ débẹ̀ náà nù àmọ́ sọ̀rọ̀ ẹ̀ má dúró tí àwọn elétò ẹ̀ nírí wọn máa ń lọ sùn ní máa bá tiẹ̀ lọ ẹlòmíì ti sọ bẹ́ẹ̀ fún láti ilé. wọ́n gbàgbé àníyàn tẹ́lòmíì dàbí irú yín láti ilé pé ńlọ fẹlẹ́ ìjọsìn fún wọn Ọlọ́run ni sàmọ̀nà mi kún mi mo fẹ́ ṣe tọkàntọkàn ni. má sọ fún wọn ní ká má kó bí dání irọ́ ni kó sísàlẹ̀ báàgì rẹ. wọ́n bá sì tẹ̀ yọ̀ mọ́ àkáǹtì fún. so wọ́n ti ba ẹ̀mí ẹlòmíì jẹ́ láti ilé òun náà wọ́n á kánjú kò ní interest nínú gbogbo táwọn èèyàn sọ fún. La ilaha illallah. táwọn àbá bá sọ̀rọ̀ báyìí àbáwọn elétò bá sọ̀rọ̀ báyìí wọ́n máa yín mú síra wọn ni. La ilaha illallah. tọ́mọdé ẹdún ń bí wọn ní padà bá wọn bẹ̀ mọ́ ẹlòmíì padà wá fèsì rọ́ọ̀tì rẹ̀ ó padà ìjọba Saudi ẹlòmíì lè mọ̀ torí pé kò tẹ̀lé òfin ọlọ́pàá tí wọn ò sì ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni aláàjì ọlọ́pàá wọn ò ṣe bẹ́ẹ̀. wọn ò tún ṣe bribe. wọn ò tún ṣe bribe kí ló fẹ́ fún wọn ìlú wọn ju ìfẹ́ ìlú wọn ju ń tọ́ fẹ́ fún wọn lọ. Allahu Akbar. so ká dákun
gbogbo wa bá ti lọ tá bá ní ká máa farabalẹ̀ pàápàá jùlọ ilé Ọlọ́run ká gbà pé tá bá ṣe ní disappointment Ọlọ́run ló mú wa nínú àmì wò tọ́lọ́run lóun ó fi kàn wá òun fẹ́ wo bí mọ́nì wá ṣe. ètò tẹ́ ṣe ìdá púpọ̀ mo ti ní máa ṣe ní eré kútùbà mi àbí program mi pé disappointment gan ní jẹ́ hajj. Allahu akbar. ìnira gan ní jẹ́ hajj. ìpọ́njú ló dá hajj kalẹ̀. inna ma'al usri yusra. ẹni tó lọ́run ní kó ṣe hajj yìí wọ́n ní kó dú ọmọ rẹ̀. ìpọ́njú wọn ló tó bá wọn. ọmọ ọ̀sálọ bàbá ọ̀sọ́ pé ní tẹ̀lé tọ́lọ́run ìyá ọ̀sọ́ pọ́ fẹ́ sọ mí délé rí ibú yìn bí jù kan yìí lọ. kí ni ìnira tí wọ́n wá rí tó wá ti wá da gbogbo lúrú. ẹ ṣe púpọ̀. now mo ní ìbéèrè nípa pé àwọn Saudi authorities wọn ò ṣe hajj wọn organize hajj lọ́dún méjì yẹn 2020-2021 wọ́n wá organize tọdún ní àkíyèsí wo lẹ rí nínú development àti ààyè tó bá ètò hajj lọ́dún ní pàápàá jùlọ agbá àwọn làbárì kan nípa oúnjẹ tí wọ́n sáàvù ní Mọ́kà ní àti èyí tí wọ́n sáàvù ní Mùnà pẹ̀lú wọ́n sáàvù láráfà náà so àti Mùnà àti Àràfà wọ́n láwọn stéètì kan ní Nàìjíríà bíi 8 wọ́n receive poor feeding tí NACON sì dìde pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ á gba owó yín fún yín padà wọ́n sì bá Saudi sọ pé ẹ má tún gbóúnjẹ fáwọn tí ó maltreat àwọn èèyàn wa báyìí mọ́ kí ni tó ṣẹlẹ̀ gan you are an eyewitness and a participant. bẹ́ẹ̀ni kódà ipa tí mo kó níbi àwọn kan privately. Allahu Akbar. yín tó ṣàlàyé ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. na wọ́n gba agbára oúnjẹ lọ́wọ́ NACON. na bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ìlú yòókù náà. àwọn orílẹ̀-èdè yòókù. Saudi láwọn ọmọ àwọn onímọ̀ dáná. Allahu Akbar. fún yẹn gẹ́gẹ́ bọ́n ṣe lófin tán gbé kalẹ̀ fún airlines. náà pé gbogbo airlines tẹ́ ẹ̀ bá wù kẹ́ nílùú yín Saudi kan náà gbọ́dọ̀ wà ń bẹ̀. tẹ́ gbà. bẹ́ẹ̀ gba bàálù 6 tí ó káwọn ọmọ Nàìjíríà wọlé ẹ fi Saudi àkànṣe. so kí ni wọ́n wá fún wa flyers kọ́ ni. flyers náà fún wa. Masha Allah. wọ́n dẹ̀ ṣe dáadáa. nípa títí airlifting. okay. lóò Saudi gangan fúnra rẹ̀ ní disappointment torí pé wọn ò prepare fún hajj yẹn tó. wọ́n sì tún fún wa ní short notice pé hajj máa wà. kódà àwọn gan náà tag as emergency hajj. Allahu Akbar. àwọn flops kan padà ṣẹlẹ̀ àwọn disappointment ṣẹlẹ̀ láàrin tiwọn náà tó yẹ pé wọ́n ń yọ àwọn kan nínú àwọn òṣìṣẹ́ hajj tiwọn náà ní ministry wọn. Allahu Akbar. wọ́n suspend ìwọ ẹfẹlómi sí kó lè tètè ṣe. so tábà ni wọ́n yọ yẹn ní tí Nàìjíríà bá ní disappointment Saudi gan tó organize ètò àwọn náà ní disappointment lọ́dọ̀ àwọn tí wọ́n wojú ara wọn gan àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n gbìyànjú gan. alhamdulillah. àwọn gbìyànjú níbi olóúnjẹ dé yẹn ní issue ti kọ́kọ́ ṣẹlẹ̀. àkọ́kọ́ náà tí Saudi bá máa mu ṣẹpẹ́ tí alábọ́ kéèké báyìí. bẹ́ẹ̀ni. àwa ìkéèmù la fi mu tí. bẹ́ẹ̀ni. táwọn bá ti sáàfù yín tí alábọ́ kékeré báyìí àwọn ti rò pé àwọn ti fún yín lóúnjẹ àárọ̀ nù. Masha Allah. pẹ̀lú ẹyin sísè 2 àti búrẹ́dì tí nìkan báyìí. n táwọn ń jẹ náà fi ń lọ wa. Ọlọ́run sì ní kí inú ti wá fẹ́ alẹ́jẹba alẹ́jẹ fùfú alẹ́jẹ oríṣiríṣi nǹkan èyí wọn kọ́ dá wàhálà ni. ẹlẹ́ẹ̀kejì sẹ́yìn pé àwa lépo alóróró. bẹ́ẹ̀ni. alépo pupa a sì lóróró. bẹ́ẹ̀ni tó bá wù á là á lò. tó bá wù á là á lò àwọn olóróró àwọn olépo pupa. gbogbo oúnjẹ tó ń sáàfù òróró ni. kí ni ẹ wá dá wàhálà alẹ́ táwọn yẹn kọ oúnjẹ sí wọn. yóò ṣẹlẹ̀ mí lẹ́sùn ẹ̀. bẹ́ẹ̀ni wọn ò sì ní ewédú tiwọn wọn ò ní ẹkù ọbẹ̀ kìnínní náà ni wọ́n ní ilá ni wọ́n ní. ẹlòmíì èsì wọ́n sì bẹ́ẹ̀ ṣe ń gé láti wọ́n yàtọ̀ sí bá a ti ń gé tiwa. ọbẹ̀ wọn yẹn fáìn lójú bí tiwa ṣe máa ń fáìn. kọ́dọ̀ lè má dùn lẹ́nu bẹ́ẹ̀ náà ẹ̀sìn ni a máa gbóúnjẹ lọ́wọ́. wàhálà ṣẹlẹ̀ gan pé ẹ̀sìn ni a máa gàrí kìnìkan tó yẹ pé gàrí padà wá dowó táwọn wá gàrí káàkiri. Allahu Akbar. so àmọ́ àwa tí Ọlọ́run ti ní ká lọ rí àtàwọn táwọn máa ń kó nù lu wa táwọn máa ń lọ lu ẹlòmíì kọ́dà bẹ́ẹ̀ ń lọ UK bẹ́ẹ̀ ń lọ Amẹ́ríkà mọ̀ntẹ́ẹ̀dì lọ́wọ́ tí wọ́n sì ní gbà lọ́wọ́ olú ẹ̀. bẹ́ẹ̀ni yàtọ̀ fún pa mọ̀ntẹ́ẹ̀dì dání àti lẹ́mìí pé tọ̀ ń tá bá rí tó bá jálà lé náà láà máa jẹ látàwọn kú but ẹni tí ò tí ì lọ rí wọ́n ti ròyìn fún pé Saudi dùn gíníkan ó ti wá rò pé àwọn oúnjẹ tí àwọn máa jẹun àsìkò olóríṣiríṣi kò wá tètè rí ó fa ìbínú. àwọn NACON wá pe àkíyèsí àwọn tán létò oúnjẹ Saudi pé oúnjẹ tẹ́ ń sáàbù ayọ̀ dá bá wà láàmú. so àwọn kankan bẹ tán change ẹ má bínú wọ́n improve ẹ̀. mo lọ sí Èkó àwọn Lagos a lọ ṣe wáàsí fún wọn a ṣe wáàsí tán báyìí wọ́n raise issue yẹn pé oúnjẹ tán fún àwọn kò dáa wọ́n fáwọn ní lúrú. àwọn èjì lọ́dọ̀ àwọn. àmúláwá sì máa ń jẹ lúrú lọ́rin. so a padà bá wọn address ẹ̀ NACON dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀rẹ́ bí wọ́n padà fún wọn lóúnjẹ tí tó tẹ́ wọn lọ́rùn. tó tẹ́ wọn lọ́rùn
gbogbo yìí tá à ń sọ yọwọ́ bẹ̀rẹ̀ ni o ó ti yé nígbà tí ó di parí àràfà oúnjẹ tó ṣe déédéé wa náà padà ń fún wa but nǹkan tó ṣe pàtàkì ń bẹ ni pé mo wá ìkankan wá ṣẹlẹ̀ nígbà tá a parí àràfà tán tá a padà sí Mẹ́kà àwọn Niger State wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa kò jìnnà mo wá fẹ́ ra mo rí fúrá mo fẹ́ rà mo rí túwó mo fẹ́ rà Mashallah wọ́n ń pè àwọn ìjọba kan ní Bàlàdíyà níbẹ̀ yẹn tán mójútó bí ìlú ó ṣe rọrùn tẹ́ẹ̀dì mọ́ dọ̀tí ìlú oúnjẹ táwọn èèyàn jẹ bí NAFDAC tiwa bọ́ ṣe sáyẹ̀dẹ̀ wá bọ́ ṣe wá nìyẹn àwọn Haúsá yẹn rí wọn báyìí gbogbo wọn fẹsẹ̀ fẹ́ mo wá lọ bá lárúbá wọn pé dákun mọ́ lé wọn mọ́ pé oúnjẹ la fẹ́ rà ó ní ṣé oúnjẹ dọ̀tí rẹ̀ mọ̀ jẹ lójú tí wọn ẹ̀wù pọ́ǹtì tó mú wa pé reason tí Saudi ò fi gbé oúnjẹ fún wa ni pé wọ́n bìlí pé àwọn èèyàn wa dọ̀tí pé oúnjẹ tá ń jẹ tá ń ṣe fún wa yóò máa dá rẹ̀ sí wa lára àwọn wa fẹ́ ṣàánú wa láì mọ̀ pé táwọn fẹ́ gbé wa kò tún bá wa láàmú. bẹ́ẹ̀ni ebi ò sì gbọ́dọ̀ pa wá mo wá sọ pé báwa ti jẹnu tá a bá jẹ gan lásán rẹ̀ ìdẹ́ ń fún wa ó ní ṣe mọ́ fún wa lóúnjẹ lóòótọ́ mo ní ìdẹ́ ń fún wa kò bá wa láàmú gbà tó wá rí tí mo ṣàlàyé fún un pẹ̀lú èdè tó yé ló bá farabalẹ̀ wàláhì àtàwọn tíìmù rẹ̀ ó sọ fún wọn pé òtùrùkúhùn kàlẹ́hìm náà bá lọ àwọn tán tajà wọn fẹ́ lè ṣe pè fún mi bí àdúrà tán sí. Allahu Akbar ni ó dùn mọ́ wọn dé àtẹni tí ó ra jẹ tí ó sanwó àpò rẹ̀ náà. bẹ́ẹ̀ni so ní túmọ̀ sí pé tán bá rí àlàyé gbọ́ lẹ́nu ọmọ Nàìjíríà tí èdè kan kà pàṣẹ tán sì bá ọmọ Nàìjíríà káníkí anákan mú àwọn tí ó dáná wá pẹ̀ ká sì gbé oúnjẹ wọn wá kádẹ́ wò salamu alaikum kọ́ máa ṣe oúnjẹ tá a mọ̀ jẹ fún wa kò bá rọrùn gan ó nídìí àlàyé. Alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká bọ́ síbi ọ̀rọ̀ iṣẹ́ tá a lọ ṣe gan lọ́hùn àwọn alálàájì wa wọ́n ti dé báyìí o ó ní bẹ́lòmíì ṣe wà kó tó lọ hajj ń tá a rò ní pé spiritual development ẹ̀sìn wọn ó lékún ìwà wọn dá sí àdúrà wọn náà ó sì máa gbà sí ṣé ẹ gbà wọ́n nímọ̀ràn bọ́rọ̀ wọn ó ṣe rí bẹ́ẹ̀ kẹ́sì bá báwọn tí ń lọ ń gbogbo ìgbà tó yẹ pé wọn ò torí nǹkan kan lọ tayọ pé wọn lọ bẹ lọ́hùn lóòótọ́ bọ̀ tí wọn ò kíyèsí wà táwọn ń hù tí ó jẹ́ kádùn àwọn gbà. Allahu Akbar Ọlọ́run kan tó jó dáa fún yín jù báyìí lọ sí. Àmín. Ìmọ̀ràn mi fún NACON lákọ̀ọ́kọ́ àti gbogbo state tí ń kó yẹn lọ kó tó wá di pé wọ́n á ṣèmọ̀ràn fáwọn tẹ́ni ká ṣèmọ̀ràn fún. ó ti yé. personal experience àti bí ọ̀rọ̀ ti ń rí lọ́hùn mo fẹ́ sọ fún ìjọba Nàìjíríà alálàájì ìpè kan dákun immediately tá a bá ti parí iṣẹ́ àràfà tó bá ṣeé ṣe ká tètè máa kó àwọn obìnrin bọ̀ wálé. obìnrin first Allahu Akbar tá a padà sí Mákà báyìí o. kó jẹ́ pé ká má ṣe ní ẹbẹ́ ṣe lọ lẹ́sìn bọ̀ ẹ tètè máa kó àwọn obìnrin bọ̀ wálé. àwọn náà tún wá àwọn wà náà tí ó dáná fún wa ńgbà tá a ti ní kán mójútó ètò feeding bí wọ́n bá padà fún wa láyè pé káwọn obìnrin tó bá lọ kán máa dáná pàápàá jùlọ àwọn táwọn in charge of restaurant. àwọn obìnrin tí ó máa dáná NACON ni ó gbà wọn. kì í ṣe pé nínú àwọn alálàájì tó lọ. good. àwọn tó bá jẹ́ alálàájì tí wọ́n ṣe officials. ká tètè release wọn wálé. pàápàá jùlọ èyí tí ò bá lọ pẹ̀lú ọkọ rẹ̀. Allahu Akbar. bí tíṣẹ́ tí kọ́kọ́ máa bàjẹ́ nù. Allahu Akbar. tó bá yẹ ọkùnrin nìkan làwọn ọkùnrin tán ríra wọn. wọ́n mọ̀ pé ọ̀rẹ́ mi ní bẹ́lẹ́gbẹ́ mi èèyàn bíi tèmi náà ní bẹ́lẹ́gbẹ́. ìwà wo rí bákan náà àwọn onífàsádù sì wà nù àwọn tí wọ́n mọ̀kùn sáàrin àwọn tí wọ́n láwọn lọ ṣe hajj náà. ara ń kan kálukú. La ilaha illallah. ẹlòmíì ẹni tó lọ́kọ láyé tí máa ń yí lu ọkọ rẹ̀ ní gbogbo ìgbà ara ti ń béèrè. La ilaha illallah. bẹ́ẹ̀ náà lọkùnrin tí máa ń kọlù ìyàwó ẹ̀. ara náà ti ń béèrè tó tẹ́ bá ti parí iṣẹ́ hajj báyìí ẹ rò pé ẹ ti kúrò ní ẹrù kí wọ́n yọ ẹ̀mí kan kúrò lára yín. Allahu Akbar. ẹ̀mí ìjẹ́ èèyàn lásán ní ó kù lára yín máa. ilé ní wà lẹ́mìí àkọ́kọ́ pàápàá jùlọ fẹ́ni tí ò bá ti lọ rí tí ó sì sínú official. ilé ní ó wà lẹ́mìí rẹ̀ gbogbo ara ó máa wá béèrè ká tètè ṣe ètò yẹn. ẹlẹ́ẹ̀kejì ní. nígbà ẹni wọ́n máa kó àwọn obìnrin lọ ilé ẹni ẹ lọ pẹ̀lú ọkọ ẹ̀ ńkọ́. náà mo sọ pé àfẹni tí pàápàá jùlọ ẹni tí ò bá lọ pẹ̀lú ọkọ rẹ̀ tó bá rí nínú ìwé tí manifest wọn pé léyìí wá pẹ̀lú ọkọ rẹ̀ nǹkan yọ̀ǹda wọn. bọ̀tẹ́ ẹlòmíì náà lọ pẹ̀lú ọkọ rẹ̀ ẹlòmíì lọ pẹ̀lú ìyàwó ẹ̀ níbi obìnrin ń gbé yàtọ̀ síbi ọkùnrin ń gbé ẹ lè wà ní the same building àyè táwọn obìnrin ọ̀tọ̀ àyè kọlura wa. èyí ò nínú hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni. ẹ bá ti bọ́ sísàlẹ̀ tán ẹjọ́ ń lù papọ̀ ni inú lift ẹjọ́ ń lù papọ̀ ni. bẹ́ẹ̀ni. so
restriction yẹn kò wà smooth bó ṣe yẹ, kò jẹ́ 100%, kò sì strict bá a ṣe fẹ́. àti pé àwọn obìnrin wa need special education okay nípa ọ̀rọ̀ àti orientation nípa ọ̀rọ̀ hajj bá a ti ṣe pẹ̀lú àwọn ọkùnrin. ó ti yé. bẹ́ẹ̀ lómi ti ń ṣe ń lé tí ó rí bọ̀dá lágbáyá tí ó kí tí ó bá a lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́lòmí ń ṣe lọ́hùn náà ẹlòmí fẹ́ kí àbúrò ọkọ rẹ̀ àbí kọ̀lígì ẹ̀ ó kàn dì mọ́ra wọn náà ni. La ilaha illallah. bá ṣe ń ṣe ń lé náà wọ́n ń ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́fíìsì. bá ṣe ń ṣe lọ́fíìsì náà wọ́n ń ṣe wọ́n bára wọn lọ́wọ́ wọ́n fẹ́ ya fọ́tò àfọwọ́kúra. èyí ò tiẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń sálẹ̀ ń bẹ̀ wọ́n. ẹ̀yẹ́tì wọ́n bá fẹ́ ya fọ́tò wọ́n tó fọwọ́ kóra wọn. ọba wọn sọ pé àwọn èèyàn wa lókè ọ̀yà wọ́n ń criticize àwọn ipa ṣe bẹ́ẹ̀ ní Islam bó lẹ ṣe ń ṣèrú èyí bó lẹ sìn kò ṣe tíìtì yín pé obìnrin ò lè kàn embrace ọkùnrin báyẹn tí ì sọ kọ ẹ̀. so special orientation gbọ́dọ̀ wà fún yẹn ẹlòmíì bóyá ẹlòmíì ò láìkè é sí nínú hòtẹ́ẹ̀lì rẹ̀. ó ti yé. wọn á ṣílẹ̀kùn yàrá lẹ̀ torí Saudi ọmú kan ni o bọ́ọ̀ bá lè gba AC ó sì lè gbóoru. ìjọba tẹ́ ọlọ́run bẹ́ẹ̀. ìjọba tẹ́ ọlọ́run ni ṣílẹ̀kùn lẹ̀ window ṣe é sí atẹ́gùn gbóná ni mo fẹ́ wọlé but AC corridor ó lè máa fẹ́ wọlé through lẹ̀kùn tẹ́ sílẹ̀ báwọn obìnrin ṣe ń rí pé àwọn ọkùnrin kan sílẹ̀kùn yàrá wọn lẹ̀ wọ́n sì lọ kan lẹ̀kùn pẹ̀lú aláàjì wọn ni wọ́n á wò yín ni. subhanallah èyí tá a lè dánwò pẹ̀lú àwọn obìnrin lọ́hùn. bẹ́ẹ̀ni tẹ́lómi sì ti túra lẹ̀. subhanallah gbogbo ẹ̀kọ́ yẹn àwọn obìnrin wa gbọ́dọ̀ ní. aláàjì ẹlẹ́ẹ̀kẹ́ tàṣà òun ni pé kí NACON àti state kọ̀ọ̀kan ṣètò exercising of body fún gbogbo ẹni tí ó bá lọ Mọ́kà. Allahu akbar. kó tó di wọ́n confirm pé eléyìí wa ti gbowó rẹ̀ àti screen ẹ̀ kó fit wọ́n gbọ́dọ̀ máa ní kìlómítà tó máa rìn lójú NACON àbí àwọn alárajì state báyìí. kì í ṣe pé lágbájá náà sanwó kẹ ẹ máa wá fi bribery kẹ ẹ fi slot wọn pé òun náà lọ owó rẹ̀ ti pé. àgbàlagbà mi lọ. physical ability ò sí. ó dẹ̀ wà very very important. because ẹni bá tiẹ̀ mọ́ sí ẹ̀ta wá ká tó wá sọ àṣàṣàyí. ní Mínà ọ̀pọ̀lọpọ̀ yẹn orí kò lè jùkò. Allahu Akbar. àwọn ọ̀dọ́ là ń gba òkú lọ́wọ́ wọn. tẹ́ ẹ lọ́ọ́ bá wọn jù tọ́ ọmọ tí ẹ ní béèrè gbogbo àwa tá a ti kọjá 65 years of age wọ́n bá nu àwọn ọ̀já wa sáwọn àgbàlagbà ò sì wá lóòótọ́. ara àwọn ẹlòmíì àmọ́ bá ṣe ṣe. Allahu Akbar. ó sì ti yé wa pé iṣẹ́ ọwọ́ ọmọ Nàìjíríà asòfin kan tá a lè tẹ̀ lójúmọ́. 70 wá 80 wá. ẹlòmíì lọ change kìíní kan níbi níìní tí ò ní jórí passport ṣe. Subhanallah. gbogbo kìíní yẹn wọ́n kàn fi dá wà láti eléyìí ó yẹ ká raise ẹ̀ against àwọn immigration. torí ń jọ tí wọ́n gbé new passport order dé n tán sọ fún wa ni pé ìwọ tó ti ní passport kan o lè gbà míì ojú ẹsẹ̀ ni ó jáde physically pé o ti ní passport kan tẹ́lẹ̀ kí ló tó ń fẹ́ fi míì ṣe wọ́n wá ń ṣe míì. so the controller general of immigration ó ní béèrè tí ó dáhùn lọ́wọ́ ọmọ Nàìjíríà lórí bẹ́lẹ̀ ṣe possible. now so àkáwò pé sẹ́ni yìí lálàáfíà rẹ̀ torí pé ní Mínà ibi tí Africa máa ń wà pàápàá jùlọ Black Africa tí èsè lárúbáwá ìrìn 2.5 kilometre lẹ́rìn kẹ tó débi tẹ́ ti jùkú bí mo ti jọ́dọ̀ yìí èyí ó rìn lọ ní o àbọ̀ náà 2.5 yes bá a ṣe rìn náà bí mo ti jọ́dọ̀ yìí for the first time mo ní ìbò tán lọ́dún yìí èyí ò ní tẹ́ ẹ mọ̀ rí lọ orí ọ̀tí ẹ̀ tó wá yọ fún rẹ̀ Vaseline la padà lọ́rùn rà fúnra ta sí ọjọ́ kejì àti wá balance mo wá wo àwọn àgbàlagbà tó wà láàrin wa. how will it be possible? wàláì kò possible fáwọn yẹn wọn kàn ń adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run láàbọ̀ ṣẹ́jú torí wọn lásìkò wa ti pé alhamdulillah ẹ tètè gba àwọn tó dé nímọ̀ràn bájì wọn ò sí ní bàjẹ́. ẹ bẹ̀rù Ọlọ́run kódà ẹ máa wọ ẹlòmíín owó kékeré lọ́dọ̀ rẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run tó ju owó lọ ẹ sì bẹ̀rù àtibọ̀tán pé ẹlẹ́ṣẹ̀ kì í rojú rí Ọlọ́run àmọ́ bí n bá ti ń kọnú Ọlọ́run ti ń sáfẹ́sẹ̀ Ọlọ́run ti ṣe tán láti máa fi gbogbo orí ẹ̀ṣẹ̀ rẹ̀ dín kó sì tún gbàdúrà rẹ̀. ọmọ ṣàdúrà pé ájì mi ọlọ́mọdé ọba jẹ́. ẹ ṣe. tọ́lá bí ìgbà àlìjẹ́ náà yẹn bàjẹ́ ní tájì bá bàjẹ́. Allah. bí sàdúkẹ́tì tó gbà láti hajj ni pé ọ̀dọ́mọ àlìjẹ́ náà. Allahu Akbar. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá a dúpẹ́ púpọ̀ fún yín ètò yìí tí ẹ gbọ́ lónìí àtẹ̀yìntẹ́ tí ń gbọ́ bọ̀ àtẹ̀yìntẹ́ tó máa gbọ́ Ọlọ́run ó jẹ́ kí ó ṣe sóore fún wa. ọ̀rọ̀ hajj 2022 òun náà ni a sọ lónìí àpè tọ́pìkì eléyìí ní hajj 2022 a review ọmọ ìyá wa tí wọ́n sì wà ń bí lálẹ́ òní láti bá a sọ pé kí ló ṣẹlẹ̀ ní hajj lọ́dún ni kí ni tó yẹ kó máa ṣẹlẹ̀ àtúnṣe wo ló yẹ kó wáyé àwọn wo ló yẹ ká gbóríyìn fún ipa tí wọ́n kó gbogbo ẹ̀ náà ni wọ́n ti ṣe àlàyé fún wa. Aki NACON ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ni hajj alákọ̀ọ́kọ́ tí management wọn tí wọ́n ó ṣe ní ọdún ni torí látìgbà tí wọ́n ti inaugurate wọn ní year 2020
eléyìí ní hajj alákọ̀ọ́kọ́ kí ọlọ́run bá kó máa kún wọn. Haji barista Zikrullah Hassan tí wọ́n jẹ́ olórí fún nákọ̀ náà kọ́lọ́nkọ́ bá ṣàlékún gbígbà àdúrà rẹ̀ fún wọn. Wọ́n ròyìn akitiyan tí wọ́n ṣe àti gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ wọn kọ́lọ́nkọ́ túbọ̀ máa kún wọn jù báyìí lọ. Bá a ṣe kí wọn bẹ́ẹ̀ náà la kí gbogbo State Pilgrims Welfare Board fún akitiyan tí kálukú kó níbi tẹ́ ẹ kù sí àtẹ̀yí tá a là mọ́lẹ̀ lórí afẹ́fẹ́ ń bí ẹ̀yà túnra yín ṣe ń bẹ̀ o torí lórí ètò yìí àwa máa ń là á mọ́lẹ̀ ni bá a bá rí ibi tẹ́ ẹ kù sí tí ọ̀dà á sọ àmọ́ àfipamọ́ lélẹ́yìí gbogbo ń tó ṣẹlẹ̀ la gbọ́ ní stéètì kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mọ̀ pé iṣẹ́ hajj iṣẹ́ ọlọ́run ni ọlọ́run sì san yín lẹ́san olóore fún àwọn tẹ́ ẹ bá ṣe ní dáadáa àmọ́ èyí tó bá kù díẹ̀ káàtó kọ́lọ́ mọ́ fi bí yín kó sì tún yín ṣe lórí rẹ̀ kó tún àwa náà ṣe. Àlejò wa lálẹ́ òní tí wọ́n wà níjọ́ mẹ́jọ tí wọ́n wà bá wa sọ̀rọ̀ hajj náà pàápàá jùlọ lédè gẹ̀ẹ́sì fáwọn ọmọ ìyá wa tí wọ́n sọ Yorùbá àwọn náà ni Dr. wa Danjuma Mahmud láti University of Ilorin. Dúpẹ́ púpọ̀ fún yín jazakumullahu khairan wa barakallahu fikum. Lórí eléyìí a máa dágbére pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.